ìṣẹ̀ṣe màlágbà o ìṣẹ̀ṣe màlágbà òun abínibí òun níṣẹ̀ṣe o ìṣẹ̀ṣe màlágbà o ìṣẹ̀ṣe màlágbà o ìṣẹ̀ṣe màlágbà ìṣẹ̀ṣe màlágbà o ìṣẹ̀ṣe màlágbà òun abínibí òun níṣẹ̀ṣe o ìṣẹ̀ṣe màlágbà o ìṣẹ̀ṣe màlágbà o ìṣẹ̀ṣe màlágbà ìṣẹ̀ṣe màlágbà o ìṣẹ̀ṣe màlágbà òun abínibí òun níṣẹ̀ṣe o ìṣẹ̀ṣe màlágbà o ìṣẹ̀ṣe màlágbà o ìṣẹ̀ṣe màlágbà ìṣẹ̀ṣe màlágbà o ìṣẹ̀ṣe màlágbà òun abínibí òun níṣẹ̀ṣe o ìṣẹ̀ṣe màlágbà o. tìmùtìmù gbàgọ́ adíbá fún wọn níṣẹ̀ṣe àgèrè níbi tí wọ́n ti ń bọ ọmọ kékeré tí wọn ò bọ ọba àgbàlagbà wọ́n wá ṣohun gbogbo ikọ̀ wọn ò lójú wọ́n wá gbogbo aláwo lọ wọ́n wá ń sọ fún wọn wípé wọ́n ti gbàgbé àwọn ìṣẹ̀ṣe wọn ni wọ́n ní bọ́dọ̀ bá gbàgbé orísun irú odò bẹ́ẹ̀ wọn kì í gbẹ́gbẹ́ èèyàn tó wọ́n gbàgbé ìpilẹ̀ṣẹ̀ irú wọn ní parun gbogbo ẹ̀dá ayé pátápátá ẹ jẹ́ ká padà sí ìṣẹ̀ṣe torí ìṣẹ̀ṣe màlágbà ìwọ tí wọ́n bí nílé eléégún ìwọ tí wọ́n bí nílé olóró tàbí wọ́n bí ọ nílé ọlọ́ya ìdílé oníṣàngó ni ẹ́ tàbí ilé ọlọ́bàtálá ìbá àjogún ni wọ́n ń bọ nírántí ẹ gbogbo òrìṣà pátápátá ṣé bí nínú ìṣẹ̀ṣe àwọn baba ńlá wa ni èmi bá níyọ̀ ṣé àwòkọ́ ń forí ṣe kìlọ̀ pé ẹ má jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe àwọn baba ńlá wa ìṣẹ̀ṣe màlágbà o ìṣẹ̀ṣe màlágbà ìṣẹ̀ṣe màlágbà o ìṣẹ̀ṣe màlágbà òun abínibí òun níṣẹ̀ṣe o ìṣẹ̀ṣe màlágbà o ìṣẹ̀ṣe màlágbà o ìṣẹ̀ṣe màlágbà.
ẹni ẹlẹ́ni ní yá wọn lára adíbábú ọ̀dẹ̀rẹ̀ tí ṣalábàárìn ẹja nínú ibú omi òrìṣà tọ́lá Bímbọ́lá ọmọ wọn ní pẹ̀rù rẹ mọ́ ọmọ àmọ́ròrò bí ilẹ̀kẹ̀ ọmọ olóhùn ẹ̀jìkí ìjì lásà o òun ló ń sọ fún gbogbo wa wípé ẹ jẹ́ ká padà sí ilé ká padà sí ṣẹ̀ṣẹ̀ àwọn baba ńlá wa tiwantiwa tiwantiwa ẹ jẹ́ ká gbé lárugẹ ìṣẹ̀ṣe má ní tiwa tiwantiwa tiwantiwa ẹ jẹ́ ká gbé lárugẹ ìṣẹ̀ṣe má ní tiwa tiwantiwa tiwantiwa ẹ jẹ́ ká gbé lárugẹ ìṣẹ̀ṣe má ní tiwa tiwantiwa tiwantiwa ẹ jẹ́ ká gbé lárugẹ ìṣẹ̀ṣe má ní tiwa. bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe ní tiwa ìṣẹ̀ṣe làgbà. mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ̀ṣe làgbà. Òṣàtọ́lá Abímbọ́lá òun ni atọ́kùn ètò yín. bí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ rántí kí ẹ bá wa máa pín, ẹ bá wa wí fún alára wípé mo ti wà níbí nídìí bí ẹ bá mi sọ fún Àjèrò, kẹ bá mi sọ fún Ọ̀rọ̀gùn Léèlà pé mi ọmọ yín àbúrò yín kékeré inú ilé yín mo ti wà níbí nídìí bí ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ bá wa máa pín. mo kí gbogbo yín bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. mojúbà Olódùmarè, mojúbà Olódùmarè àgbáńlá ayé, mojúbà Olódùmarè ilẹ̀ Káàárọ̀ Oòjíire, gbogbo tá a fi tẹ̀lé Káàárọ̀ Oòjíire tó ìbánimọ̀ṣe gbogbo ọrẹ ayé gbogbo ọ̀sìn ayé, mojúbà Olúwo, mojúbà Òjùgbọ̀nà pátápátá, mojúbà gbogbo oníṣẹ̀ṣe ilẹ̀ Káàárọ̀ Oòjíire, gbogbo òrìṣà tá à ń péjúbọ ní gbogbo àgbáńlá ayé, gbogbo òrìṣà tá à ń péjúbọ nílẹ̀ Káàárọ̀ Oòjíire pátápátá ìbánimọ̀ṣe, ìbá ọmọdé, ìbá ọkùnrin, ìbá àgbàlagbà, ìbá obìnrin, ìbá oyúnú, ìbá ṣẹ́ẹ̀dí. àfẹ́yí tí mo dá ṣe o kóró má ṣàìgbà, mojúbà ìyámọ̀pó tó dorí kodò tí ò ṣomi, ìyámọ̀pó tó dorí kodò tí ò ṣoje gbogbo lákè ìbòtò aláìlójú awẹ́ gbogbo ṣokóṣòbò pátápátá ìbánimọ̀ṣe. júbà ẹ̀yin ìyá mi Ọ̀pàkẹ́ Ọ̀làkẹ́ alágògò ìdẹ, ẹ̀yin ìyá mi Ajíbọ́lá ọmọ Ẹ̀dàn ajímájẹ nǹkan tó léegun àfijú ẹyẹ tí ń jẹ ní gbangba oko ìbáyín ni mo ṣe. ẹ jẹ́ kójú mi ṣe, ẹ jẹ́ kójú mi ṣe. mojúbà gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo ẹ̀yin tí ẹ tún máa wò mí nígbà tó bá tún yá, mo tún júbà yín. ẹ má gbàgbé o ẹ̀yin ìyá mi, ẹ̀yin lẹ sọ wípé àsín ni mí kí má bàa dẹran ìlàjẹ lọ́wọ́ ṣókóṣó, ẹ̀yin lẹ ní kí n máa di ọ̀gá nígbà mìíràn kí má bàa dẹran àsè lọ́bẹ̀. ẹni tí wọ́n bá ti ń mákèrè tí ò bá ti jọ kọ̀ǹkọ̀ wọ́n máa ń jù ú lẹ̀ ni. mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí ní wákàtí yìí, ẹ̀yin tí ẹ máa wò mí létà lórí Facebook àti lórí YouTube, mo kí yín. ẹ má bínú o lórí YouTube pé ẹ máa rí àwọn fídíò wa a máa pẹ́ díẹ̀ torí orí Facebook láti máa ṣe ètò kó tó di pé a máa gbé sórí YouTube torí a ní problem pẹ̀lú íńtánẹ́ẹ̀tì wa. Tàbá ní ká máa ṣe live lórí Facebook àti YouTube kò ní gbéra wọn, òun ló fà á. gbogbo bàbá mi Odúatidé ẹnjìnìà Fògúnbúra, bàbá wa Royal Hotel, lóríṣiríṣi bẹ́ẹ̀ lórí àyà mi BOS, gbogbo yín pátápátá ni mo kí. ẹ má bínú pé mi ò dárúkọ gbogbo yín, ẹ jọ̀ọ́ kó má dàbẹ̀ ní wípé àwọn kan ló ń fún lówó àwọn kan ò fún lówó kan ò fún wa lówó. gbogbo yín ni mo nífẹ̀ẹ́ sí bákan náà ni mo ṣe nífẹ̀ẹ́ yín. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti ń kọ́mẹ́ǹtì gan yín mọ̀ wọ́n rí yín ní wọ́n rí ìbá wọn sọ̀rọ̀ rẹ̀, ṣùgbọ́n mo máa ń dá orúkọ wọn mọ̀ ní comment section tí mo bá ti ń rí orúkọ wọn, àwọn tí mo máa ń rí orúkọ wọn lóòrèkóòrè. bẹ́ẹ̀ ni so mo kí gbogbo yín, ẹ jọ̀ọ́ ẹ má bínú lórí YouTube orí Facebook láti máa stream live àkọ́ máa gbé sórí YouTube later ni, ẹ má bínú. èmi náà kò mú mi kó máa jẹ́ pé nǹkan tó ti lọ táwọn kan ti rí tó ti tẹ́lẹ̀ mo ti ṣe ti pẹ́ díẹ̀ mo ṣe tí wàá gbé sórí YouTube lẹ́sẹ̀ wá ń rí. mo máa ń fẹ́ kó jẹ́ lóní yàjòyàjò, ẹ̀yin mọ̀ pé mi kì í ṣe nǹkan mi bẹ́ẹ̀, live ni mo máa ń ṣe lórí YouTube àti Facebook.
ìlera wọn bẹ́ẹ̀ yẹn, so ẹ má bínú ẹ jọ̀ọ́, ẹ bá mi fi ara mọ̀ fún àkókò yìí. Mo kí yín o bàbá wa Adélẹ́yẹ Omídìran, mo kí yín o, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ má gbàgbé àti bá mi pín. Mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò. Àlàyé ọ̀rọ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ni mo wá ṣe. Fídíò tí mò ń lò yìí, fọ́nrán tí mò ń lò yìí kì í ṣe mi ni mo ní. Fọ́nrán tí bàbá wa Adé Ifá Ìwàlẹ̀sìn tí wọ́n ṣe nígbà tí wọ́n lọ sí ibẹ̀, àtàwọn bàbá wa kan àtàwọn ìyá wa kan nínú ìṣẹ̀ṣe tí wọ́n ṣe nígbà tí wọ́n lọ sí Ilé Ifẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ láàrin àwọn Olóṣùká àti àwọn Olóró ní Ilé Ifẹ̀. Mo máa kọrin bàbá mi kan, ẹnu ni mo máa fi kọ, torí tá bá gbé síbí nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti gbé sórí social media wọ́n máa ní copyright ni o, copyright ni o. Òun ló fà tí kì í fi lo orin àwọn bàbá wa àti ìyá wa tó wà lórí YouTube yẹn mọ́. Bàbá wa yẹn kọrin yẹn, wọ́n ní àjèjì ń bọ̀ nílẹ̀ dulẹ̀ kí ló ṣe jẹ́, ọmọ ẹrú náà ń sọ pé òun fẹ́ ṣe bí ọba. Ní ilẹ̀ káàárọ̀ òjìrè àti ní gbogbo ilẹ̀kílẹ̀ tí àjòjì bá ti bẹ̀rẹ̀ sí ní bọ́ nílẹ̀ dulẹ̀, ẹ ti mọ̀ wípé ó ti náwó kan nú ni, ó ti náwó kan ìkànnú, ó ti ní nǹkan tí onílẹ̀ gangan ṣe. Torí tèmi ló máa ń yàtọ̀ nínú gbogbo nǹkan tí oníkálukú bá sọ lórí ayélujára. Ẹ mọ̀dí tí tèmi ṣe máa ń yàtọ̀, nítorí wípé òótọ́ ni. Òótọ́ yẹn dẹ̀kẹ̀rẹ̀ ó máa ń já àwọn kan lára jẹ, ṣùgbọ́n mi ò ní yé sọ. Nítorí nínú pé ká wí taṣaran fáṣaran, ká wí taṣaran fáṣaran, ni ẹniyẹn náà máa fi mọ̀ wípé àwa táwa náà wà gẹ́gẹ́ bí aráàlú, gẹ́gẹ́ bí ọmọ ìlú, gẹ́gẹ́ bí ọmọ onílẹ̀, àwa náà stupid, àgọ̀, ọpọlọ wa ò dorí kodò. Kì í ṣe pé àárí bó ṣe ń lọ. Àwọn kan ò kàn ní ọkàn, àbí ká sọ pé wọn ò ní ọkàn láti sọ, àbí kí àwọn kan máa ní àwọn ò fẹ́ wàhálà, àwọn ọ̀nà kan náà nìyẹn. Ṣùgbọ́n ìgbárùmọ̀lẹ̀ fún wa owó àwa yìí ní ọkàn. Ok, mo wà live, máa sọ fún ẹni pé mo wà live, so ẹ má bínú. Náà mọ̀ pé mo wà live ni. Ẹ má bínú ẹjọ́ ìṣẹ́jú kan. Hello bàbá mi, ẹjọ́ ẹ má bínú, mo wà live, màá attend sí ẹjọ́ ẹ má bínú, màá pè yín later, ẹ ṣeun. So kò ṣe pé bóyá adédé ní ọkàn, ṣùgbọ́n tí súsú fún mi bá kan ògiri èèyàn máa ń yíjú padà sí ni. Mo kí àwọn bàbá wa tí wọ́n lọ sí Ilé Ifẹ̀, tí wọ́n fi gbogbo tí wọ́n ń ṣe lẹ̀, tí wọ́n lọ sí Ilé Ifẹ̀ lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Pàápàá jùlọ bàbá wa Adé Ifá Ìwàlẹ̀sìn, àwọn nìkan náà ni mo dá mọ̀. Mo dá bàbá Adé Ifá Ìwàlẹ̀sìn àti bàbá wa yìí, màá fi wọ́n hàn yín. Bàbá wa yìí má bínú, mo dá wọn mọ̀ dáadáa. Bàbá wa tí wọ́n wọ àǹkárá tọ́wọ́ dé fìlà dúdú yẹn, mo dá wọn mọ̀ dáadáa. Lórí ọ̀rọ̀ Olóró àti àwọn mùsùlùmí, lóòótọ́ mi ò tí ì gbọ́ nǹkan kan lẹ́nu ẹnì kankan nípa ohun tó ṣẹlẹ̀ ní pàtó, ṣùgbọ́n ní ìmọ̀ tèmi ni mo fẹ́ fi yọ̀nàná ọ̀rọ̀ yìí, eléyìí tí olóyìnbó mọ̀ sí analysis, ni mo fẹ́ fi yọ̀nàná ẹ̀. Ẹ jọ̀ọ́, nǹkan tí ó ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀, gbogbo wa la mọ̀ wípé nǹkan tó burú jáì ni, tí ò yẹ kó ṣẹlẹ̀ pátápátá ní gbogbo ilẹ̀kílẹ̀. Ambeleta sí ilẹ̀ káàárọ̀ òjìrè.
nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀ à ń bèlè tàsé ká wá sọ pé ilẹ̀ Káàárọ̀ Oòjíire tí wọ́n bá ní àwọn pé àwọn fẹ́ gbé ìṣẹ̀ṣe àwọn bọ́ síta àwọn fẹ́ ṣe ìṣẹ̀ṣe. ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ wo fọ́nrán bàbá wa Adéifá Ìwàlẹ̀sìn náà kí n kọ́kọ́ sọ̀rọ̀ lórí fídíò tí wọ́n ṣe yẹn. ẹ ṣeun. Àwa àfọ̀ṣẹ̀ṣẹ̀ṣe ilẹ̀ ń wò báyìí Ilé Ifẹ̀ la wà báyìí ilé Ọbàtálá ibẹ̀ la dúró sí báyìí kò sí tó gbé wa bí ju wípé àwọn ìmọ̀le àwọn alákatakítí ẹ̀sìn tí wọ́n ń rí ìṣẹ̀ṣe fín torí wọn la ṣe wá ṣùgbọ́n ẹ mọ̀ wípé àwa oníṣẹ̀ṣe ẹ̀kọ́ wà lára tiwa torí gbogbo tó wà nínú ìṣẹ̀ṣe ìbọ̀wọ̀ fún wa ń bẹ kò sí ìgbéraga ń bẹ ẹ̀sìn ti wá ní ètò àti ti dọ́dọ̀ àwọn bàbá wa báyìí àwọn ni wọ́n pẹ̀tù sí wa lọ́kàn báyìí tó jẹ́ bá ń wò báyìí gbogbo ẹ̀yin tẹ́ ti ń wá sífẹ̀ ilé Ọbàtálá la wà yìí o èmi tí mò ń sọ̀rọ̀ wá dé. Bàbá wa tí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ yìí bàbá yìí ni mo sọ pé mo dá wọn mọ̀ bọ̀ mo lè má dá wọn orúkọ wọn mọ̀ bọ̀ mo dá wọn mọ̀ dáadáa lórí fọ́nrán lórí ayélujára tí wọ́n máa ń sọ̀rọ̀ dáadáa bàbá Adéifá Ìwàlẹ̀sìn àwọn ni popular jingo bàbá yìí náà popular jingo ìgbà tó di wàhálà láàrin àwọn àtàwọn olóṣùká kan torí olóṣùká lèmi máa ń pè wọn àwa náà gbọ́ sí ibẹ̀ yẹn láti mọ ní bàbá wa Adéifá Ìwàlẹ̀sìn tó fi wá lọ more popular ju ti tẹ́lẹ̀ lọ. Bàbá yìí wọ́n sọ̀rọ̀ wọ́n sọ wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe ó ní ìbọ̀wọ̀ fún ẹ jẹ́ n tún gbọ́n bí nítorí mi ò sábà nẹ́tíwọ̀kì ibẹ̀ yẹn ò dára rárá fún mi. ń bọ̀. Ilé Ọbàtálá ìdá dúró sí báyìí kò sí tó gbọ́ wábí ju wípé àwọn ìmọ̀le àwọn alákatakítí ẹ̀sìn tí wọ́n rí ìṣẹ̀ṣe fín wọn la ṣe wá ṣùgbọ́n ẹ mọ̀ wípé àwọn oníṣẹ̀ṣe ẹ̀kọ́ wà lára tiwa tó gbogbo tó wà nínú ìṣẹ̀ṣe ìbọ̀wọ̀ fún wa ń bẹ kò sí ìgbéraga ń bẹ ẹ̀sìn ti wá ní ètò àti ti lọ́dọ̀ àwọn bàbá wa báyìí àwọn ni wọ́n pẹ̀tù so. Lóòótọ́ gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ yìí ẹ̀sìn ìṣẹ̀ṣe ó ní ètò ó ní bá àti ṣe kó lè bá a máa rí bó ṣe ń rí ìyẹn láyé àwọn bàbá ńlá wa. Bàbá mi mo nífẹ̀ẹ́ sí fídíò tí wọ́n ṣe yìí ò fọ́nrán tí bàbá wa Adéifá Ìwàlẹ̀sìn tí wọ́n gbé sórí fọ́nrán wọn sórí péjì wọn. Ó ní bá àti ṣe ìṣẹ̀ṣe ní ètò ìyẹn láyé àwọn baba ńlá wa ó dẹ̀ ní bó ṣe ń ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí ìyẹn nínú àwọn ìlú kọ̀ọ̀kan ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire kì í ṣe gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire lápapọ̀. tí n bá sọ pé kò ń ṣe gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire lápapọ̀ ọ̀rọ̀ mi ẹni tí ò bá ní fẹ́ fi dúdú pé funfun nìkan ló máa yé ẹni tó bá nífẹ̀ẹ́ sí ká sọ òdodo ọ̀rọ̀ ká sọ̀rọ̀ bó ṣe rí ká má fi mí ní pé méjì á mọ̀ wípé lóòótọ́ ni mo sọ wípé ìṣẹ̀ṣe ní ètò ìyẹn láyé àwọn baba ńlá wa àti ní àwọn ìlú kọ̀ọ̀kan kì í ṣe gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire bóyá ètò bóyá kí n yànnàná ẹ̀ ìṣẹ̀ṣe ní ètò irú àwọn ìlú bí ìlú Èkó tá a mọ̀ wípé ìṣẹ̀ṣe tiwọn ó dijọ́ tó bá fẹ́ fi jà fún àwọn ọlọ́jẹ̀lú kí wọ́n tó lè gbé bọ́ síta ẹ̀jẹ̀ mi ẹ káàbọ̀ sórí ètò mú kí ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa
ó di ìgbà tí ó dàbí ọ̀rọ̀ àwọn ìlú Èkó, ó di ọjọ́ tí ogun bá gbóná mọ́ wọn gírígírí tí ò ṣe pé tó ti bọ́ sórí, tó ti bọ́ sọ́pọlọ, àbí táwọn olóṣèlú, àwọn ọlọ́jẹ̀lú nìkan ni wọ́n lè jẹ́ kí ìṣẹ̀ṣe tìlú Èkó kó ró. Tí bá ń sọ̀rọ̀ mo mọ ohun tí mò ń sọ. Orí ìjàngbara yìí la wà nígbà kan tá à ń sọ̀rọ̀ nípa Ifá, pé nínú gbogbo tá a bá ṣe o, nínú gbogbo tá a bá fẹ́ ṣe o, ká má kó ọ̀rọ̀ Ifá sẹ́yìn, ká má kó ọ̀rọ̀ Ifá dànù, ká máa fi Ifá tọ̀ ọ́. Àwọn kan náà láàjọ wà nínú ìjàngbara yìí tí wọ́n sọ wípé Ifá wo nìyẹn, Ifá ti gba bribe. Ní irú àwa yìí fi ń yé wọn wípé kì í ṣe Ifá ló gba bribe, bí kò ń ṣe wípé àwọn tó wà nídìí ẹ̀. I'm live. I don't want them to see your face, my baby. Wait. Mumbo. I want to show my face, and I don't want you to show your own face. You understand me, mommy? Yes, Daddy. Eh? Yes, Daddy. Daddy is not here now. I'm live. You know I do. I go live. O ṣá mọ̀ pé mo ṣe ẹ káàbọ̀ sórí ètò wa. Ó yá lọ jókòó síbẹ̀. Where is Daddy? Daddy is coming. Ẹ má dá ọmọ mi lóhùn. Tó bá ti fẹ́ ṣe bí a ní ẹ káàbọ̀ á wá jókòó síwájú kọ̀ǹpútà. So tó bá ti fẹ́ disturb ló máa ń ṣe bó ṣe ń ṣe yẹn. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀, on the TV please, so that wàá wo television. Grandma, turn television on. You want candy? Ẹ jọ̀ọ́ má bínú, ẹ jẹ́ n fún yín kó lè jẹ́ n gbádùn ọ̀rọ̀ mi tó ti lè jí báyìí ọ̀rọ̀. Bàmá bá ara rẹ̀ pọ̀. Bàgbà. Ọdẹ mú mi o. Nígbà táwọn ọmọ yìí ti jí báyìí. Mo dẹ̀ fẹ́ farabalẹ̀ ṣe ètò yìí. Kò jí? Ok, ó ti sùn. Ó ṣe ọkọ mi. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀. Ní ìlú Èkó, gbogbo wa la mọ̀ wípé owó àti ọ̀jẹ̀lú ló lè gbé kí ìṣẹ̀ṣe wọn bọ́ síta kán jáde tán, tégún ńlá kó jáde nígbàlẹ̀ tiwọn. Gbogbo wa náà la rí nígbà tó di ọ̀rọ̀ ọ̀jẹ̀lú. Wọ́n bọ́ síta, wọ́n tún yáyá, wọ́n tún yáyà. Ó jẹ́ nǹkan ìtìjú, ọ̀kan ìbànújẹ́ fún wa nígbà tá a yíru ilé lórí ayélujára. You want you to? Ẹ jọ̀ọ́ má bínú. Òwò lọ́wọ́ ọba. Ilé tó lè sùn díẹ̀ sí. Ẹ̀yin náà lè jẹ́ kí n máa ṣètò bí ti tẹ́lẹ̀ dáadáa. Ó ti dá. Ìṣẹ́jú kan ṣáà ní ẹ fún mi. Orí ayélujára la wà. Èwo ló fẹ́? Eléyà bí bọ́ọ̀tẹ̀ náà. Bàbá ẹ̀ ní. Fanvedere. Ẹ jọ̀ọ́ má bínú. Go away from there. Go and sit down please. Lọ jókòó. Mo mọ̀ eléyà bí. Rárá o, má gbé yẹn sí. Ń bọ̀. Ẹ jọ̀ọ́ má bínú sórí Ọlọ́run. Ní sùúrù má bá ẹ gbé ètò fẹ́ sí. Mo fẹ́ bá gbé kàtúùnù Yorùbá sí. Kò tó lóun fẹ́ wò ní. Olódùmarè. Wọ́n mọ̀ yìí. Ó ti ṣe dáadáa.
Georgian play music because lórí ire lọ́mọ. Tí mi ṣe kí n fẹ́ ṣe ètò tí wọ́n bá sùn nìyẹn wọ́n máa wọ́rì mi ni ẹ ṣeun. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀ lórí ìlú Èkó nígbà tí gbogbo rògbòdìyàn yẹn ṣẹlẹ̀ ìgbà yẹn ni wọ́n mọ̀ wípé wọ́n máa gbé ìṣẹ̀ṣe bọ́ síta tí wọ́n máa fi ìṣẹ̀ṣe kò lójú. So bàbá wa ìṣẹ̀ṣe o tèmi ń wò ní ìsinyìí o tó bá sọ pé ní ayé àwọn bàbá ńlá wa ìṣẹ̀ṣe ní ètò màá gbàgbọ́ ṣùgbọ́n láyé ìsinyìí tó bá sọ pé ìṣẹ̀ṣe ní ètò tó bá sọ pé láyé ìsinyìí tó bá sọ pé ìṣẹ̀ṣe ní ètò mi ò fẹ́ gbàgbọ́ mọ́. Ní àwọn ìlú kọ̀ọ̀kan yes ìṣẹ̀ṣe lè ní ètò ṣùgbọ́n ní àwọn ìlú kọ̀ọ̀kan níbi tí èmi yìí ti gbìyànjú dé díẹ̀díẹ̀ lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àbí nǹkan ó kù púpọ̀ káàtó lórí àwọn ìṣẹ̀ṣe ìlú yẹn. Ẹ ṣeun nǹkan tí mo fẹ́ sọ níbẹ̀ yẹn nìyẹn ẹ jẹ́ ká máa gbọ́ síwájú sí i. Ìlú Aláàfin àṣà bàbá wa Adéfá wà ń bí gbogbo àwọn bàbá pọ̀ ń bí ká lọ́lọ́run wà ń bí gbogbo wa lẹ̀ ń wò yìí àwọn oníṣẹ̀ṣe àkì í ṣojo ilẹ̀ bàbá tiwa láwà yìí a fẹ́ kó máa yé wọn wípé ibi ìṣẹ̀lẹ̀ Lárúbáwá ilẹ̀ ìṣẹ̀ṣe ní Ifẹ̀ àti gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá kódà gbogbo àgbáńlá ayé ilẹ̀ ìṣẹ̀ṣe ni àti wà ń bẹ̀ báyìí. Olódùmarè abániṣe àdúrà gbogbo wa yóò gbà kò sí tí ẹ̀dá kan lè dá ṣe bí kì í ṣe. Ẹ ṣeun bàbá wa sọ wípé àwọn fẹ́ kó máa yé wọn wípé ìlú Ilé Ifẹ̀ kì í ṣe ilẹ̀ Lárúbáwá pé ilẹ̀ ìṣẹ̀ṣe ni kódà ní gbogbo àgbáńlá ayé ilẹ̀ ìṣẹ̀ṣe ni. Bàbá mi ọ̀rọ̀ yẹn pọ̀ bẹ́ẹ̀ ni ó pọ̀ nínú pé ká sọ wípé ìṣẹ̀ṣe Ilé Ifẹ̀ ó jẹ́ ìlú ìṣẹ̀ṣe. Ìyàwó Dọlápọ̀ ọ̀run mo lóyìn mo kí yẹn káàbọ̀ bàbá mi sán ní òsèní ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ mi. Torí wípé tẹ́ bá wo tá bá sọ pé ta ló lórí pátápátá ní Ilé Ifẹ̀ ẹ rí wípé ọba Ògúnwùsì Ọ̀jájá Adéyẹyè Ògúnwùsì àwọn ni ọba Ilé Ifẹ̀. Tó bá dé sọ wípé tí nǹkan bá máa bàjẹ́ tẹ́já bá máa bàjẹ́ àtorí ló ti ń bàjẹ́ wá
tẹ́ bá wo Ọ̀jájá lórí àwọn ọ̀rọ̀ tí Ọ̀jájá máa ń sọ lórí ayélujára nínú fọ́nrán nínú gbogbo nǹkan gbogbo interview àbí nǹkan kò fara pẹ́ pé 100% tó kúnjú òṣùwọ̀n wípé yes yàtọ̀ fún àwọn ẹgbẹ́ arúmọlẹ̀ yàtọ̀ fún àwọn tó tẹ ilẹ̀ Káàárọ̀ Òjíire dó yàtọ̀ fún Olódùmarè Ọba Adéyẹyè kò ṣe àmúlùmálà kò ṣe ọ̀ṣàkànṣoko so nínú ìdí èyí ọ̀rọ̀ tí bàbá wa lò wípé ilẹ̀ yìí o ilẹ̀ ìṣẹ̀ṣe ni bàbá mi ọ̀rọ̀ yẹn ó pọ̀ jù fún irú Ọ̀jájá láti irú Adéyẹyè torí bàbá kan ní kí n má máa sọ pé Ọ̀jájá mọ́ torí ọmọ Ilé Ifẹ̀ ni wọ́n ìyá wa Olúwayẹmísí ẹ káàbọ̀ torí ọ̀rọ̀ àpọ́nlé ni ọ̀rọ̀ iyì ni bàbá yẹn sọ wípé ilẹ̀ Ilé Ifẹ̀ ilẹ̀ òòṣà ni ilẹ̀ ìṣẹ̀ṣe ni ilẹ̀ orírun wa ni iyì yẹn pọ̀ lórí Adéyẹyè mo sọ́rí mi ò dẹ̀ sọ́rí láti sọ òótọ́ ọ̀rọ̀ ni mo sọ iyì yẹn ò yẹ Ọba Adéyẹyè tó wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé alámùlùmálà ni bàbá alámùlùmálà òun ni bàbá. ètò Olódùmarè bá ṣe ṣùgbọ́n Ifá ní bá a bá dákẹ́ ó ní tààrẹ ní máa bá ní dákẹ́ ni adébáfẹ́gún eléyìí tí ń bá wọn rí bí òkú ọ̀lẹ Ọ̀rúnmìlà tún ní kárìn kápọ̀ ó ní yẹ ni máa yẹ ni adébá fún bàtà náà tún bá wọn rí bí òkú ọ̀lẹ ní ọlá pé torí pé ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Káàárọ̀ Òjíire lénìí kì í sòní ló ti bàjẹ́ ó ti bàjẹ́ látàná kì wá sàtànà ló ti tún bàjẹ́ ó fẹ́ máa bàjẹ́ láti ìjẹta ní tí ń bàjẹ́ bọ̀ bẹ́ẹ̀ bá. bàbá Adéfá Ìwàlẹ̀sìn ní tabadákẹ́ tara ẹni ń bá ní dákẹ́ ọdún nínú fídíò yẹn náà wọ́n máa ń sọ nínú fídíò yẹn wípé àwọn bàbá wa ti dákẹ́ látàná láti jẹta bàbá mi láti ìjẹfà ni àwọn bàbá wa ti ń dákẹ́ wọn ò dẹ̀dẹ̀dẹ̀ dákẹ́ wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan wá ní díẹ̀díẹ̀ ní tẹ̀dá ń bàjẹ́ díẹ̀ ní nǹkan fi bàjẹ́ tó fi dé bó ṣe wà yìí ó ní tí mo fẹ́ fà jáde nínú fọ́nrán tí wọ́n ṣe yìí o díẹ̀díẹ̀ ní nǹkan bàjẹ́ tó fi dé bó ṣe wà yìí wọn ò dédé dákẹ́ nìkan àwọn ìmíì nínú àwọn bàbá wa tí wọ́n dákẹ́ àwọn ogun aláyé bàjẹ́ ni wọ́n ní sọ pé gbogbo àwọn bàbá wa torí àwọn kan wà tó máa ń wo ètò mi wọ́n ní kò ní respect ẹ jẹ́ ká gbé ìbọ̀wọ̀ fágbàsẹ́gbẹ́ kan ẹ jẹ́ ká sọ òkodoro ọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ òdodo òtítọ́ ọ̀rọ̀ wọ́n ní òtítọ́ ọ̀rọ̀ ló ń gbé orílẹ̀-èdè ga òtítọ́ ọ̀rọ̀ ló ń jẹ́ kí orílẹ̀-èdè lékè òtítọ́ ọ̀rọ̀ ló ń gbé orílẹ̀-èdè ga tí ilẹ̀ Káàárọ̀ Òjíire bá máa gun òkè tó bá máa di ìlú ayẹyẹ ìlú ilẹ̀ ọlọ́ràá ni tẹ́lẹ̀ bọ̀ tó bá máa jẹ́ ilẹ̀ tó máa gbérí òdodo ọ̀rọ̀ ní láti pé ká entertain ká bára wa sọ ẹ ṣáà ti sọ wípé àwọn bàbá wa náà ló máa sọ pé táwọn ọmọ ìyá méjì bá jọ wọlé tí wọ́n bá jọ rẹ́rìn bọ́ síta ó dàbí bóyá wọn lọ tanra wọn ń bẹ̀dẹ̀ ni ṣùgbọ́n tójú kìíní tí kìíní fajúro tí kejì fa ojúro ẹ ti mọ̀ pé yá wọ́n ti là mọ́ra wọn ẹnìkan ti sòótọ́ ọ̀rọ̀ fẹ́ nìkan nínú àwọn méjèèjì ni wọ́n ń já wọn nínú jẹ. àwọn bàbá wa
tí wọ́n dákẹ́ wọn ò dédé dákẹ́. Ìmí nínú àwọn bàbá wa àti ìjẹfà tí mo ní wọ́n ti ń dákẹ́ yẹn olórí burúkú lẹlòmíì nínú wọn òun ló gbẹ́bọ̀dé wọlé látàrí ìjẹkújẹ, látàrí àìmálèṣòdodo, látàrí àìláàpọn. Ẹlòmíì dìdìrín ní súpò àrògò mú. Ẹlòmíì inú wọn wọ́n máa sọ pé à ń sọ̀rọ̀ tí ò ṣe. Ẹ jẹ́ ká máa sọ bó ṣe jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ á pa òótọ́ láró mọ́. Bá a ṣe láwọn ọ̀dọ́ tó gọ̀ lọ́wọ́lọ́wọ́ láàrin wa la ní àwọn àgbàlagbà náà tí wọ́n gọ̀ láti kékeré tó máa ń gọ̀ bí ẹ̀kọ́ méjì tó máa jẹ̀kan lọ́wọ́ tí kejì máa dúró de tọ́ọ̀nù tiẹ̀ pé kó wá jẹ òun náà. Bẹ́ẹ̀ làwọn àgbààgbà kankan ṣe gọ̀. Bẹ́ẹ̀ la láwọn àgbà kankan tó ṣe akitiyan dójú àmì wípé kíní yóò ní í bàjẹ́. Ṣùgbọ́n gbà tá a bá wá ní àwọn ọ̀bàyéjẹ́ tó pọ̀ ju àwọn tó fẹ́ tún ṣe lọ. Láàárín àwọn tó tún wá fẹ́ tún ṣe yẹn tẹ̀tú ní àwọn ọ̀bàyéjẹ́ láàárín tiwọn. Òun látàrí bí ọ̀rọ̀ Yorùbá nation tá à ń ṣe àwọn ọ̀bàyéjẹ́ pọ̀ láàárín wa. Tí wọ́n dẹ̀ ti múra wípé iṣẹ́ àwa kan tá à ń ṣe pé kó lè dáa kò ní padà farahàn. Ṣùgbọ́n gbà táwa kan tá à ń ṣe pé kó lè dáa àtàwa tá à ń gbójú síta àtàwa tá à ń kọ́mẹ́ǹtì àtàwa tá à ti ẹ̀ gbójú síta tó jẹ́ wípé àwọn gan ń ṣe ju ìtírù wa yìí gan ń ṣe lọ. Tí wọ́n bá ti fi òótọ́ ọnú tí wọ́n bá ti fi ṣe tí wọ́n dẹ̀ dúró ní dúró wípé yes ibi táwọn ń lọ làwọn ń lọ. Ilẹ̀ Káàárọ̀ Oòjíire báyìí kò ní rí bó ṣe rí yìí. Ẹ gbọ́ mi, kò ní rí bó ṣe rí yìí débi tẹ́ irú àwa yìí tún wá gba bẹ́ẹ̀ táwọn tírú àwa yìí wá sọ pé a fẹ́ ṣàtúnṣe táwọn kan wá ń yọ ọ̀rọ̀ sí wa lára wípé bá ṣe ṣe ò dáa lóòótọ́ ó dáa bá ṣe fẹ́ túnṣe ṣùgbọ́n bá wa ṣe ọ̀nà tá a gbé gbà yẹn ni ò ní dáa. Ọ̀nà tẹ́ni kálukú bá mọ̀ ló lè gbé gbà. Ọ̀nà tẹ́mi mọ̀ ni mò ń gbé gbà yìí tí ò bá dáa tó wá tiẹ̀ ṣe. Ó kàn lè jókòó sínú ilé kò máa kò dáa ṣé bá ṣe ń ṣe náà nìyẹn, ṣé bó ṣe yẹ kó ṣe nìyẹn, ṣé bó ṣe yẹ kó sọ̀rọ̀ nìyẹn, ṣé bí tó yẹ kó gbé gbà nìyẹn. Ajá ló ń gbó lọ́dọ̀ tèmi. Ẹ jẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ bàbá wa ìwà lẹ́sìn lọ torí èmi náà máa ń play MB ni mi ò. sì wo bí tá a báyé délé ní ẹ rí i pé láti nǹkan bíi 50 ọdún sẹ́yìn tí wọ́n ti ń wẹ àwọn bàbá wa ní wọ́nká tí wọ́n ti ń wẹ àwọn ìyá wa ní wọ́nká product èso tó tara wọn jáde látọdún dàkókò yìí náà ni gbogbo àwọn ọmọ tẹ́rí tí wọ́n hùwà ọmọ àlèun eléyìí ó wá máa ṣàfihàn pé gbogbo ń tà ń ṣe òun kìí ṣe tiwa èyí tá ń dánwò tá ń ṣe nílẹ̀ Káàárọ̀ Oòjíire tá a fi wá ń rí ìfẹ́ fín yìí tá a fi ń ṣe tí ọ̀dà sórí ìrun wa yìí kò lè ṣẹlẹ̀ nílẹ̀ Saudi kò lè ṣẹlẹ̀ nílẹ̀ Israel bó o ló ṣe wá jẹ́ pé ní orírun tiwa ó yẹ kó jẹ́ ìtìjú ńláńlá fún ẹ̀yin fúnra lára yín tẹ́ ẹ ṣe gan ẹ wá ń bẹ nínú ẹni tí wá ń gbàbọ̀dè fúnnú ilé yín láti jẹ́ kéèyàn máa hùwà tí ọ̀tọ̀ sílé bàbá ẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó sì ń tẹ̀ síwájú eléyìí fa sábàbí tí. Bàbá mi Adé Ifá ìwà lẹ́sìn ẹ kú ohun mo gbé fún yín àmọ́ mo fẹ́ sọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ẹ ní nǹkan tó ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀ tó jẹ́ orírun gbogbo àwa ọmọ Káàárọ̀ Oòjíire kò lè ṣẹlẹ̀ ní Israel kò dẹ̀ lè ṣẹlẹ̀ ní ìlú Mọ́kà kò lè ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ àlá tí ò lè ṣẹ níbẹ̀ ni torí kí ni ṣe fẹ́ mọ̀ díẹ̀ àwọn àgbààgbà wọn ò dàbí àgbààgbà tiwa ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire tá a bá ń sọ àwọn kan máa sọ wípé
a mú àwọn àgbààgbà wa à ń fọ̀ wọ́n ní ojú gbàgede. Bàbá mi kì í eléyìí ò ń ṣe ọ̀rọ̀ wípé èèyàn ń rágbà fín lórí gbàgede. Ojú ti sọ wípé òun ṣe tán òun fẹ́ ṣepin, kò sẹ́ni tó máa ní kójú má ṣepin, ṣùgbọ́n kò tún gbọ́dọ̀ sí ẹni tó máa sọ wípé kí ẹni tó ní ojú má lè fi ọwọ́ ru ojú ẹ̀ kó fi hàn ojú pé ókè n tó jáde lójú yìí òun rèé. Kò lè ṣẹlẹ̀ ká gbé ti Israeli sẹ́gbẹ̀ẹ́ kan ká wá sọ ọ̀rọ̀ àwọn ibi tí ẹ̀sìn olóṣùká ti wá. Kò lè ṣẹlẹ̀ ní Mọ́kà àti Mẹ̀dínà. Ìgbà tí wọ́n máa ṣe ọdún Halloween, bàbá mi orí ayélujára bàbá wa Tani Ọlọ́run àwọn náà wà ńbẹ̀ tí wọ́n gbé fídíò yẹn sí orí fọ́nrán tiwọn náà. Ẹ rí bí wọ́n ṣe ṣe tí kò sí ìjà, tí ò sí àsọ̀, tí ò sí pé wọ́n fọ́ orí ẹnikẹ́ni, tí ò sí pé kò dára náà ni ìyá mi Babátúndé ẹ ṣeun. Ní ìgbà tí wọ́n gbé tẹ́ gbé ọ̀dọ̀ bàbá mi Tani Ọlọ́run mo tiẹ̀ ti rí tí Mọ́kà tí ó ní Mọ́kà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ọdún Halloween tí wọ́n múra bí òkú, tó ń múra bí ẹni tó ti kú, tó ń múra bí ìgbà àwo ìkòkò bàbá ṣàṣùn. Gbogbo wa la fojú rí. Onímùsùlùmí gbogbo wọn náà ń kírun o, gbogbo àwọn tó ń ṣe kinní yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ń kírun o. Àwa èèyàn dúdú ni tiwa máa ń le kòkòkòkò tá a bá ti gba nǹkan báyìí tí ò kí ń ṣe tiwa. Ẹlòmíì lè kú nítorí ẹ̀, fún tí ẹ ṣe pé ẹlòmíì lè kú. Àwọn onímùsùlùmí yìí, àwọn oníjẹ̀lẹ̀ bàbá lóṣù karùn-ún yìí, ó pè wọn kó kú nítorí Mọ́kà ju pé kó kú nítorí ilẹ̀ Káàárọ̀ Òjìrè lọ. So bàbá mi Adé Ifá Ìwàlẹ̀sìn kò lè ṣẹlẹ̀ ní ilẹ̀ Mọ́kà torí wípé àwọn àgbààgbà tá a ní ìlú Mẹ́kà, àwọn tó wọ́n ní ilẹ̀ Mọ́kà, wọn ò farajọ àwọn àgbààgbà tá a ní ilẹ̀ Káàárọ̀ Òjìrè láéláé. Àwọn àgbààgbà tá a ní ilẹ̀ Káàárọ̀ Òjìrè ọ̀pọ̀lọpọ̀ wọn ká fi ẹnu ká dákẹ́ ni, kì í ṣe gbogbo wọn o. Àwọn tó bá ti jẹ́ ní ibi nínú wọn ló máa gbọ́ ohun tí mò ń sọ yìí, tá a máa já wọn nínú jẹ, tí wọ́n á máa ṣẹ́ ìpè tó máa run àrọ́mọdọ́mọ wọn, tá a máa ṣẹ́lẹ̀ fún wọn láì ṣe mi. Tó bá ti ń ká wọn lára kẹ́ mọ̀ wípé lára àwọn tí à ń sọ náà nù na dem. So kò lè ṣẹlẹ̀ ní Saudi Arabia, ẹ parẹ́ nínú ọkàn yín, kò dẹ̀ lè ṣẹlẹ̀ ní ilẹ̀ Israel. Word and opposite ni. Wọn ò ní àwọn àgbààgbà tí àwa ní ní ilẹ̀ Káàárọ̀ Òjìrè. Tó bá nírú àwọn àgbààgbà tí àwa ní ní ilẹ̀ Káàárọ̀ Òjìrè, ní ọjọ́ tòní àwọn làwọn máa ṣe ẹrú tiwa. Tó bá jẹ́ pé àwa la nírú àwọn àgbààgbà tán ní ìlú Mọ́kà, ní ọjọ́ tòní gbogbo wọn ní ilẹ̀ Mọ́kà Ifá ni wọ́n máa dá. Ọ̀pẹ̀lẹ̀ ni wọ́n máa gbé ṣánlẹ̀ tí wọ́n máa mọ tó ń lọ. Òrìṣà ni wọ́n òrìṣà táwa ń bọ Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ Olóòyàyùn ni wọ́n máa wá láti ilẹ̀ Mọ́kà láti wá wò, not the other way round. Táwa ṣe ní kó gbogbo nǹkan tiwa tá a máa kó dànù, táwa máa lọ máa wo tiwọn. Ṣóyè yín bàbá mi Adé Ifá Ìwàlẹ̀sìn. Àwa ò nírú àgbà, torí tí a bá nírú àwọn àgbàlagbà yẹn in the first place, irú èmi yóò ní bọ́ta lẹ́ni láti wá máa sọ̀rọ̀ pé nǹkan tí àwọn àgbààgbà wa ṣe ó ń kù díẹ̀ káàtó, àti ẹ̀ní bá gbogbo ayé tá a bá júùjù ṣe.
gbogbo nǹkan tí àwọn òyìnbó àwọn Gẹ̀ẹ́sì àwọn aláwọ̀ funfun tí wọ́n wá dá sí wa lágbádá tá à ń yán di ọ̀la tí wọ́n ń pè ní Nàìjíríà yìí kò ní ṣẹlẹ̀ in the first place ní ilẹ̀ Káàárọ̀-o-Jíire. Ó máa jẹ́ wípé ọ̀dọ̀ tí wọ́n ní Mọ́kà. Ẹ jọ̀ọ́, ìlú wo ló lè mú Ísírẹ́lì lálápá yànká bó ṣe mú ilẹ̀ Káàárọ̀-o-Jíire tó ń jí wa dó tí wọ́n ń jí wa rẹ jẹ lójú àwọn àgbààgbà wa. Tí bẹ̀yẹn, I don't want to talk to you. When I finish, then we can talk. Ṣó ti gbọ́ mi? I don't like you disturbing me when I'm here. Ṣó ti yé lọ jókòó o ṣe ọkọ mi. Ṣó mọ̀ pé mo fún ẹ candy nsìn. O fẹ́ kájà. O fẹ́ kájà, o fẹ́ kí n bá ìjà. Ó yá lọ jókòó tó bá fẹ́ kí n bá ìjà. Kábùrú ẹ̀ tó ṣe kó tó jí kí n ti ṣe tán. Tó tí bàbá tí ẹ ti ṣe tán, mo lè pa fídíò kí n máa sọ̀rọ̀ mi lọ. So ìlú tó wà ní tẹ́ pè yẹn ilẹ̀ Mọ́kà yẹn, àwọn àgbààgbà tí wá ń kú láti rí owó láti lọ síbẹ̀. Bàbá mi Adé Ifá ìwà lẹ̀sìn, ẹ má bínú o. Gbogbo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ nínú fídíò yìí mo ń try láti ṣe analysis lórí ọ̀rọ̀ yín. Àwọn àgbààgbà tí wá máa pe bí mọ́nú ní ilẹ̀ Káàárọ̀-o-Jíire. Àwọn àgbààgbà tí wá máa fara gbàrúwẹ̀ ní ilẹ̀ Káàárọ̀-o-Jíire. Àwọn àgbààgbà tí wá lè ta ilé kan ta ilẹ̀ kan tà lámọ̀rí wọn ní ilẹ̀ Káàárọ̀-o-Jíire nítorí wípé wọ́n fẹ́ lọ sí Mọ́kà láti lọ gun òkè Àràfá. Kò dé sí ṣíṣe kò sáì ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àgbàlagbà yìí ńgbà tí ó bá ti rẹ̀ wọ́n tó ń síìkì ìmí inú wọn lè ṣubú síbẹ̀. À ń gbọ́ròyìn kán tẹ̀ wọ́n pamọ́ bẹ̀ kán kú síbẹ̀ tí wọn ò ní lè padà wálé mọ́. Irú àwọn àgbàlagbà ta ní nìyẹn. So ṣe wá rí wípé àlá tí ò lè ṣẹlẹ̀ ìlú Mọ́kà wọn ò lè ṣe bẹ́ẹ̀. Nbó lẹ ti rí nígbà tí wọ́n ń ṣe Halloween ṣe rí wọn kán bá síta kan sọ pé Allahu Akbar Allahu Akbar ewúsùbíláì mí náà ṣe tán ní rọjìn ẹ lè rí. Stop. You understand me? I don't want to be angry. Go and sit down and don't talk to me. You understand me? When I finish, we can talk. I can take you anywhere. But now, no. Ó mọ̀ máa ṣe bẹ́ẹ̀ torí pé bàbá ò sí nílé. Tó bá bá mi sọ̀rọ̀ again, wàá rí wípé wàá rí bínú mi sìn. Because you are not a baby anymore. Ẹ jẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ bàbá wa lọ. Ẹgbẹ́ àfọ̀ṣẹ-ìṣẹ̀ṣe tá a fi wá sílùú Ilé Ifẹ̀ tó tó dípa dé bí ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ messages ọ̀rọ̀ lọ́kàn wá lára. Wọ́n ní bẹ́ẹ̀ sílẹ̀ fẹ́ ṣeun ẹ má ṣe torí pé kò sí ní tá a fẹ́ wá fún pẹ̀lú ìrìn àjò inú lóko ẹyẹ gbé nìyẹn bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n nígbà tá a wá débi tá a wá pàdé la wá sọ pé a nílò láti jẹ́ kí ó jẹ́ pé tí wọ́n ń ròhun bẹ́ẹ̀ lọ máa rí torí pé ọmọ ọba kò ní jagun bí ẹrú. Àìwá jagun ọmọ ọba kọ́mọ̀ bá jagun bí ẹrú eléyìí lọ́fà tó fi jẹ́ pé iṣẹ́ oníṣẹ̀ṣe ìwà pẹ̀lẹ́ ìwà kùtù ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ máa rí lára wa ló ṣe wá balẹ̀ báyìí láwa wá kí àwọn tó jẹ́ bàbá wa a ti lọ sọ́dọ̀ wa. Ìwà kùtù ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ máa rí lára wa. Bàbá mi Adé Ifá ìwà lẹ̀sìn ẹ lọ kọ́lẹ̀ lénìí kẹ́kọ́ déètì èmi sí lẹ́gbẹ̀ẹ́. Ẹ kọ́ síbì kan kẹwàá kọ déètì èmi sí lẹ́gbẹ̀ẹ́ pé èmi ò ṣàtọ́lá sọ pé kò sígbà tí ọmọ ọba ò ní jagun bí ẹrú.
láti ṣe kí ni láti dáàbò bo ilẹ̀ orírun ẹ̀. ṣe rí kékeré tẹ́ ẹ ṣe rí yẹn wọ́n para wọn torí ìjáàbù lénìí, wọ́n para wọn torí orò lọ́la, wọ́n múra wọn torí wípé wọ́n lọ fọ́ orí ẹnìkan torí egungun tó jáde. eré ọwọ́ ni wọ́n lẹ́sìn ṣe mẹ̀yàn, eré ọwọ́ gidi lẹ́sìn bára yín ṣe. Kò sí ìgbà tí ọmọ ọba kò ní gbé adé lẹ̀, kò ní gbé ilẹ̀kẹ̀ lẹ̀, kò ní gbé ọrùn èjìgbàrà ilẹ̀kẹ̀ àbí èjìgbàrà ilẹ̀kẹ̀ tó wà lọ́rùn ẹ̀ lẹ̀ láti jagun bí ẹrú tí ò bá fẹ́ kí ilẹ̀ òun kó bọ́ mọ́ òun lọ́wọ́. That is to tell you how bad it is ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Quote me anywhere. In the nearest future, very soon, ogun yẹn á le gírígírí. Ẹ̀san ọjà yín kò le. Ẹ gbọ́ mi, ẹ máa sọ pé mo sọ bẹ́ẹ̀. Torí àwọn tẹ́ ń wò yìí tó wà láàrin wa yìí, àwọn ló máa kógun dé. Nígbà tó bá dẹ̀ kógun dé, ọmọọba gbàgbé pọ́gbọ́n ọba lòun nígbà tó máa bọ́ síta láti jagun bí ẹrú. Torí pé gbogbo nǹkan tó bá gbà lẹ́ máa fi fún nígbà náà. Ogun tó wà ńlẹ̀ yìí, ìjà rọ̀fọ̀rọ̀fọ̀ gidi ni. Ìjà rọ̀fọ̀rọ̀fọ̀ tó lágbára gidi ni. Ìdá yẹn ẹ má tí gbọ́ kí bọnú akọ ẹ máa wò ní o, nítorí wípé nǹkan ti bàjẹ́ ó kọjá dẹ̀mṣe ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹ jẹ́ ká máa gbọ́rọ̀. Olùṣẹ̀ṣe àràbà àgbáyé kábíyèsí Awódọ̀tun kò sí kábíyèsí a tún ń bẹ lọ́dọ̀ bàbá wa ọba lẹ́sùn Ọbàtálá ti àgbáyé ó mẹ́ta dada kan kí Olódùmarè kó jẹ́ ká bàbá náà kó jẹ́ kí wọ́n pẹ́ fún wa. Ọ̀dọ̀ wọn la wà báyìí. Bí ẹ bá ń wo eléyìí àrántí ṣe lọ́dọ̀ bàbá torí pé ńgbà tá a fẹ́ wọ̀dọ̀ bàbá wa àràbà ara wa gbóná, ara ń nẹ wá, ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ́mbẹ̀ ló jẹ́ kára ó dẹ̀ wá. Ṣùgbọ́n bàtà ti débí ara ti dẹ̀ wá. Alága ẹgbẹ́ àfọ̀ṣẹ wọn bẹ̀ ń bí kábíyèsí olúwo ti Ọdẹ́kọ̀sí. Mo kí bàbá mi náà rí igbákejì alágbà, àwọn ni wọ́n ń kówó ẹgbẹ́ jẹ ṣùgbọ́n èèyàn kò ní ọ̀ṣẹ́ pé ipò tiwọn wọ́n ní bó ti yẹ kí owó. Èyí táwa ń sọ yìí ni pé àwa tá a jó níṣẹ̀ṣe ẹ má jẹ́ ká jẹ́ kó sú wa, ẹ má jẹ́ ká jẹ́ kó rẹ̀ wá. Nígbà tí ìpè wà tí a ní a fẹ́ sọ̀rọ̀ pé ẹ̀yin ọ̀yá o báyìí kásá ẹlẹ́yìn sọ pé ikú o àrùn wọ́n ní báwo èèyàn bá tí ì tẹ ikú dà kò ní bèrè ikú tó pa bàbá ẹ̀. Kíní yìí títí bàbá wa ní tìran títí wa ní a sì gbọ́dọ̀ lajú wálẹ̀ báyìí kí tálùkù kọ́ wa lọ rè kó sí ojú ọ̀hún. Oníkálukú alání tá a fi sílẹ̀ ńlé. Ṣùgbọ́n ẹni tí bá ń dàsà pé àlejò ń wà mí bọ̀ wá ìráyè jáde ìwọ máa pawó torí pówó tó ń pa wọn. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa àti ìyá wa pàápàá jùlọ ìyá mi yìí tí mo ń rí ojú wọn lórí fọ́nrán yìí. Ìyá yẹn ń bínú lóòótọ́ ṣùgbọ́n mo rí wípé létà ọkàn wọn ti rọlẹ̀. Ẹ sọ wípé wọ́n sọ̀rọ̀ kan bẹ̀yẹn jẹ́ má bínú ẹjẹ́ ń sọ. Èyí táwa ń sọ yìí ni pé àwa tá a jó níṣẹ̀ṣe ẹ má jẹ́ ká jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kí owó. Èyí táwa ń sọ yìí ni pé àwa tá a jó níṣẹ̀ṣe ẹ má jẹ́ ká jẹ́ kó sú wa, ẹ má jẹ́ ká jẹ́ kó rẹ̀ wá. Nígbà tí ìpè wà tí a ní a fẹ́ sọ̀rọ̀ pé mo ń bọ̀ mi ò gbọ́ dáadáa ni. ẹlẹ́yìn sọ pé ikú àrùn wọ́n ní báwo èèyàn bá tí ì tẹ ikú dà. Èkú dà yẹn gangan ni mo fẹ́ mú nínú ọ̀rọ̀ bàbá mi. Kí ni èkú dà tá à ń sọ pé kí ọwọ́ wa tẹ̀? Ẹ̀yin rò wípé ilẹ̀ Káàárọ̀ Oòjíire ìlú àwọn baba ńlá wa ni. Bẹ́ẹ̀ ni ẹ parọ́. Ṣé rò pé tiwa ni mọ́ṣá?
ṣé rò pé àwa nìkan la lọ́rọ̀ lẹ́nu ẹ̀ lórí ilẹ̀ káàárọ̀ òjìrè mọ́ṣá ṣé rò wípé àwa nìkan là ń pàṣẹ lórí ilẹ̀ wa mọ́ṣá ṣé rò wípé ẹnu àwọn ọba yìí ó ká ọ̀rọ̀ lórí ilẹ̀ wa ṣá to some certain level yes but not totally ẹ má bínú dé àwọn ààyè ibì kan lẹ́nu àwọn ọba tọrọ ṣùgbọ́n tó bá ti ń dé àwọn ààyè ibì kan bó tilẹ̀ jẹ́ wípé ẹ sọ pé lórí ilẹ̀ wa ni go and sit down there please. tó bá ti ń dé àwọn ààyè ibì kan àwọn ọba wa gan mọ̀ wípé àwọn ò gbọ́dọ̀ ṣe kí ni àwọn ò gbọ́dọ̀ pẹ́kẹ́ ò gbọ́dọ̀ pín lẹ́nu wọn orí ilẹ̀ bàbá wa náà sì ni ọwọ́ wa ò tí ì jẹ́ Ekwida Ekwida ò sí ní ọwọ́ wa ní ọwọ́ àwọn bàbá wa òun là ń sọ wípé a fẹ́ gba ilẹ̀ Káàárọ̀ Òjìrè tá a bá gba ilẹ̀ Káàárọ̀ Òjìrè àṣẹ á padà láti wà lẹ́nu ọba ṣé ẹ mọ̀ wípé Ilé Ifẹ̀ kan náà yìí náà ni àwọn tó ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation ń lọ ó mà ní bí Ọ̀jájá ṣe welcome wọn ó mà ní bí Ọ̀jájá ṣe wọn ẹ̀yin náà mọ̀ wípé mi ò ní fi mí ní pé méjì lórí ètò yìí I don't care who is listening I don't care who is watching the truth be told ẹ jẹ́ ká máa bọ̀ síwájú sí lọ. ọjọ́ kan ṣoṣo báyìí ni wọ́n dáná sun àfi yes iṣẹ́ tó ọmọdé ọ̀tọ́jú òun fífọ̀ ọ̀tọ́jú sẹ́ni ṣíṣe iṣẹ́ tó ọmọdé bá fọjú alẹ́ ṣe tó fàárọ̀ ṣe ìjọ kan ṣo lè sọ dára a sì máa nítorí èyí gbogbo apáta oníṣẹ̀ṣe ẹ jẹ́ ká mọ jígèrè ẹ má jẹ́ ká jẹ́ kó sú ẹ má jẹ́ ká jẹ́ kó rẹ̀ wá ǹjẹ́ ni tọ́wọ́ wáìtì báyìí pẹ̀lú fìlà ṣéjà wá ni mo wá jà bí ẹni kólẹ́sì sọ́rùn ṣéjà wá la wá jà bí àbí ẹni tó yọkù tó wá lè ṣéjà wá la wá jà bí ṣùgbọ́n nítorí kó lè dáa kó lè dùn la ṣe wá akíkàbèsí bàbá wa àràbà olùṣẹ̀ṣe a wà lọ́dọ̀ bàbá ọba Ọbàtálá à ń lọ sọ́dọ̀ bàbá wa ọba Díónà àwọn òpó eléyìí tí wọ́n sì dilẹ̀ Ifẹ̀ múnu nítorí pé bàbá wa ò nírìsà àwọn ìsìnlẹ̀ ká ní bàbá ń bẹ́lẹ̀ bàbá náà bá gbàlejò wa láàfin bàbá ó dé láyọ̀ láṣẹ Ìdùmarè k'Olódùmarè kò ní ṣe mí lọ́mọ àlè o kò sì ní ṣe gbé wa náà lọ́mọ àlè. a ti sojú gbọmọ Yorùbá tó wà káàkiri ẹ bá dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ àlè a dẹ̀ tó dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ọkọ àwọn ọmọ àlè a dúpẹ́ lọ́wọ́ yìí o. sáà muslim náà wá gbádùn lẹ́rí ogun kàtà dọ́wọ̀ yìí. sáà muslim lérè yìí. kí lẹ̀ ń sọ yìí. àwọn náà gbádùn tó tọ́. mọ bá nàbí ṣe wáyé ni ẹ gbọ́ wọ́n ní ọmọ tó bá bẹ wọ́n lánàá bí ò bẹ ànábì wáyé ò wáyé Jésù. mo ní kọ́dùn ni àṣẹ wà tí wọ́n fẹ́ mú mi ni. torí ẹmọlé yìí bàjẹ́ ṣùgbọ́n ọmọ ọkọ ni wá àwọn ò ní balẹ̀ tiwa jẹ́ ogún wa ẹ̀tọ́ wa orí Ilé Ifẹ̀ orí irun wa ni bẹ́ẹ̀ ṣe bá ilé Iraki jẹ́ ẹ lè bá Ilé Ifẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe bá Mẹ̀dúgùrí jẹ́ ẹ lè bá ilé. bàbá wa yìí ní ká dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ àlè ká sì tún dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ọkọ bàbá mi ò mọrúkọ yín ẹ forí jì mí torí mo rí wípé ọ̀rọ̀ Káàárọ̀ Òjìrè ká mi lára nínú àwọn àgbàlagbà tá a lè sọ pé àgbàlagbà tó dáa nínú àwọn àgbàlagbà yẹn lẹ́nu èmi o bí mo ṣe ń rí yín pẹ̀ tí ẹ wá láti odindi ibi tẹ́ ẹ ti wá sí Ilé Ifẹ̀ ilẹ̀ Káàárọ̀ Òjìrè ọ̀rọ̀ ilẹ̀ Káàárọ̀ Òjìrè ká yín lára irú àwọn àgbàlagbà tá a sọ pé a fẹ́ rèé tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n á dìde kankan sí wa ó ṣe pé àmọ́ pé wọ́n wà bàbá yìí sọ wípé a dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ àlè a sì dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ọkọ bàbá mi ẹ fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ kò sí ọmọ àlè nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n wá ilẹ̀ òkò yẹn tí kò bá kí ń ṣe Fúlàní àbí Haúsá ni wọ́n tó bá yẹ pé ọmọ Káàárọ̀ Òjìrè 100% wà ń bẹ
a lè pè wọ́n ní ọmọ èmi ò lè pè wọ́n ní ọmọ àlè ẹ fẹ́ mọ̀ ìdí ni wípé ọpọlọ èmi máa prefer pé ká pe àwọn bàbá wọn àtàwọn bàbá wọn ní ọmọ àlè ẹ fẹ́ mọ̀ ìdí ẹ̀ ni wípé ṣe ráwọn wọ̀nyí nígbà tí wọ́n bí wọn àwọn ò mọ̀ lọ́pọ̀lọpọ̀ nù wọ́n bí wọn sínú ẹ̀sìn àjòjì yìí ni nínú gbogbo àgbákò téèyàn lè ṣe nílé ayé yìí ẹ̀sìn ìmọ̀le ó jẹ́ àgbákò nọ́mbà 1 láti ṣe kòǹgẹ́ òótọ́ ọ̀rọ̀ ni mo fẹ́ sọ nínú gbogbo àgbákò tí ẹ̀dá lè ṣe láyé yìí tí ọmọ adarí hun lè ṣe tó bá kí ń ṣe àràbò tó kì í ṣe tó wà láti ìlú aráàbò nínú gbogbo àgbákò téèyàn lè ṣe láyé yìí òun ní ẹ̀sìn ìmọ̀le wà nọ́mbà 1 kí nìyí ni wípé nígbà tí wọ́n bá bí ọmọ láti ìkókó irú ọmọ bẹ́ẹ̀ wọ́n máa kírun sí létí ni ọkọ mi ló pè mí ẹjọ́ ẹ fún mi níṣẹ́ pẹ̀lú ayọ̀ mo wà ìwọ́n kọ́. No, adéwọ̀n bàbá òkè bá ẹ ṣeun ẹ má bínú mo ti mọ̀ pé ìpè wa yẹn ò ní pọ̀ ni mo ṣe jẹ́ sáré mute nínú gbogbo àgbákò téèyàn lè ṣe láyé yìí òun ni ẹ̀sìn mùsùlùmí wà truth be told àti kékeré tó bá ti bí èèyàn báyìí wọ́n á ti ka kéwú sí létí ọmọ yẹn ò ní conscious láti sọ pé ẹ̀sìn báyìí lòun fẹ́ mú ṣe wá rí as innocent tí ọmọ yẹn jòjòló aláìlẹ́ṣẹ̀ lọ́rùn tí ọmọ yẹn jẹ́ àti tó bá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ láti máa mú lọ lé kéwú níbi tí àwọn òbí yẹn tí wọ́n ya ìkà ènìyàn dé wọn ò ní jẹ́ kó wà conscious first wípé ọmọ káàárọ̀ òjìrè ni ẹ àti kékeré lẹ ti máa gbọ́ wàhíìdì jẹ̀lìbábà kíní kan oríṣiríṣi àwọn orúkọ yusufu muhammadu kasimu kò sí orúkọ tó wọ́n ní sọmọ tán wọ́n ti gbàgbé orúkọ bíi alani arígbàbowó gbogbo àwọn orúkọ ilẹ̀ káàárọ̀ òjìrè wọ́n máa gbé yẹn ti sẹ́gbẹ̀ kan latifat ramon rohim rokiba àwọn orúkọ táwọn máa yàn láàyò fún ọmọ nìyẹn wọ́n sì kéwú sí létí so báwo ló ṣe jẹ́ fọ́ọ̀tì ọmọ yẹn ní ìgbà tó jẹ́ wípé àtìgbà tí ọmọ bá ti bẹ̀rẹ̀ sí ní máa ọmọ yẹn gan ò tí ì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí sì ń gbé kún lé mú kiri gbogbo àdúgbò tí ń wọ pátá kiri ni wọ́n á ti gbé jókòó sí di alif bá tá bó ṣe ṣerú àwa yìí nìyẹn tó bá ti ṣe tán tó bùṣe gàgàrà tó ka tírà ibi tó ti ń ka tírà ibi alif yẹn gan lọ àti kékeré gbogbo nǹkan tó wà nínú ẹ̀sìn mùsùlùmí ò ju torture 100% torture ní ẹ̀sìn yẹn wà fún wọn ọkùnrin kò sí gbogbo ẹ̀sìn àlàáfíà yẹn rádaràda ni wọ́n ń bára wọn sọ torí inú ẹ̀ lọ ti bí irú àwa yìí sí àti bí alif bá àtàṣà yẹn ni nínà máa ti bẹ̀rẹ̀ títí tó máa fi tó Olódùmarè bá wá lọ bá ẹ tó bá táwọn Allah bá bá ẹ ṣe tó tún bọ́ sí orí pé o katira o bẹ̀rẹ̀ sí ní òde orí alif atateni ha alif kesoteni i alif domotoni u a i u bá patateni bá tó bá ṣì báyìí lílu àlùpàmákù ni tó bá wá ṣe yẹn tán wàá ṣẹ̀ṣẹ̀ wàá bọ́ sórí bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin tó máa fi bọ́ sí ìsájà tó máa fi bọ́ sí nàtẹ́nà tó máa fi bọ́ sí alamkẹ́ṣírá
mọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn tó máa fi kà á tán alámúná ṣíra àbí alámúkẹ́ ṣíra ilẹ̀ mọ ètò jẹ́ ń bẹ̀ torí mo tiẹ̀ ti gbàgbé so many things I don't even just want to remember anymore. tó bá ń kà nígbà yẹn àwọn àfáà tó náà wà wọ́n máa ṣe orí burúkú ni àwọn àfáà tó náà rú èmi yìí àti anifati alùpàmákù ni 555 lórí àwọn ẹgbà òfò. nígbà tí wọ́n bá múrú ọmọ bẹ́ẹ̀ tí wọ́n fi tọ́jọ̀ gba kéwú yẹn tí wọ́n nà tó fi ka tírà tán lẹ́yìn tó bá ìgbà tí mo ka tírà tán tó di pé wọ́n bọ́ sórí Kùránì bẹ́ẹ̀sì Olódùmarè àwọn wèrè ẹlẹ́sìn Olóṣùká yẹn tó bá gbọ́ pé mo ka tírà tán ní ìsìn wọ́n ní ó ka tírà tán ló wá sọ pé òun ti gbàgbé báwo ló ṣe máa gbàgbé rú ẹ̀ báwo lẹ ṣe máa gbàgbé rú ẹ̀ gbà tó ń pàlùpà má kù lọ́ fi yín ṣe ìyà tí kúmọ̀tún tó bọ́ sí tòsí òun lẹ́yìn fi lọ lé kéwù lèmi náà fi lọ lé kéwù ní ayé ìgbà yẹn báyìí tó bá ti ṣì báyìí tó bá dúró báyìí pé kíní tó ń fi ẹgbà tẹ́gbà yẹn bà ẹ́ lára tó bà ẹ́ ní gbogbo ibi tó ti fẹ́ bà ẹ́ you are free bọ̀tí pé wọ́n fẹ́ fa ẹgbà sókè ó sá lọ pa ọmọ yẹn ti kú wọn ti gbèsè ni tí wọ́n bá jàjà mú ọmọ yẹn ọ̀tọ̀ lẹni tó máa dì lápá ọ̀tún ọ̀tọ̀ lẹni tó máa dì lápá òsì ọ̀tọ̀ lẹni tó máa dì mú lé gbogbo ẹsẹ̀ méjèèjì wọ́n á wá máa lù bí ẹranko ìgbà míì báyìí wàá gbé àpá lọlé àwọn òbí ẹ̀ gan ò ní lè sọ̀rọ̀ àbáwọn alábàágbé so ẹgbà tọmọ bá lọ sí skul wọn á nà án lórí pé kó lè mọ̀wé ṣùgbọ́n tí ilé kéwù yẹn bọ́ sórí ó pọ̀ jù lórí èdè elédè ọmọ yẹn wá bù ṣe gàgàrà nìyẹn ó wá bọ́ sórí Quran ó wá ka Quran yẹn ó yege ẹ wá rí wípé ó fẹ́ ṣe wòlímọ̀ àwọn òbí yẹn wá ń rò wípé ìdùnnú tí wọ́n ní wípé ọmọ àwọn kákéwú ó ń ṣe wòlímọ̀ wọn ò mọ̀ wípé àwọn ti ní ẹrú ẹ̀sìn nínú ìdílé wọn ní ojú ayé wọn àwọn rò wípé ìdùnnú ni fún àwọn wọn ò mọ̀ wípé ìbànújẹ́ ló jẹ́ fún àwọn bọ́mọ yẹn ṣe ń ṣe wòlímọ̀ yẹn a wá gbé ọmọ tí ò lè ka tí ò lè dá ka èdè Yorùbá a wá gbé Quran láàmà ká láàmà fatira làwọn náà máa náwó lé lórí láàmà wọ́n á fi lé pọ̀ tí wọ́n fa ọ̀nà òrùka nítorí wípé àwọn ti sọ ọmọ di ẹrú ẹ̀sìn àjòjì àwọn ọmọ tó máa di lọ́la tó máa padà mú ilé tí wọ́n kọ́ tá a padà mú kọ́ wọ́n á mú ta àwọn tó máa padà pè wọ́n ní ẹni bí níjọ́ iwájú tó máa breed títí ṣe bá irú wọn láti ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire as if that is not enough bí ẹni pé ìyẹn ò tó fún àwọn òbí yìí lẹ́yìn tí ọmọ yẹn bá ka Quran tán wọ́n wá sọ pé àsìkò tó ti ṣe wòlímọ̀ yìí kó yá lọ ṣe ìtumọ̀ ní o wọ́n á ti wá mú sínú another training of láti ka ìtumọ̀ nǹkan tó kà nínú Quran ẹ jọ̀ọ́ nínú àwọn tó ka Quran yẹn àwọn tí ò wá lọ ka ìtumọ̀ yẹn irú ìpòwò lẹ́rù pọ́n máa bọ́ síná torí àwọn tí ò ka ìtumọ̀ yẹn nǹkan tí wọ́n bá lọ ní gbogbo bí wáàsí tí wọ́n bá lọ ni wọ́n máa gbọ́ nǹkan tí àfáà yẹn bá sọ fún wọn tó bá ṣe ń kà Allahu Akbar kìnìkan tó bá ní pé ànábì wa Mùsá ló wá sọ wípé kán lọ síbi kan ṣe kìnìkan nǹkan tí yẹn bá sọ náà máa ní pé ìtumọ̀ ènìyàn ṣe wá rí àwọn tó wá lọ ka ìtumọ̀ yìí àwọn eléyìí wicked torí pé ìtumọ̀ yẹn ni wọ́n máa fi mọ ìtumọ̀ nǹkan tí Quran sọ irú gbogbo ibi tí wọ́n ti sọ wípé o lè kú nítorí Islam o lè pààyàn nítorí Islam o lè jagun Islam o lè jagun jihad gbogbo bíbẹ̀ yẹn àti wá ní àwọn olórí burúkú òbí kan ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire tí àwọn ọmọ tí wọ́n tó bá ṣẹ̀ nínú ilé
táwọn ọmọ tí wọ́n bá fẹ́ mú ọwọ́ líle bọ́ síta wọn ò ní sọ wípé ẹ bá ń dáfà irú ìwà wo lọmọ yìí ń wù ó Ifá yìí ní ìsìn ilẹ̀ Káàárọ̀ Oòjíire ni àwa la ní àwọn nǹkan baba ńlá wa ní ẹ jẹ́ mọ̀ nǹkan tí ó fà á tọmọ yìí tiẹ̀ fi ń wúrú wà báyìí àwọn máa mú ọmọ yẹn wọ́n á lọ mú lọ fọ́dọ̀ ṣéwù mú kàndáàmù àfáà ńlá kan tó Olóṣùká àsọnù wọ́n á gbé ọmọ yẹn lé lọ́wọ́ ìyá wa máa fi tọ́jọ̀ máa fi train ọmọ. Wàyí ni táǹgbàbọ̀ yìí ó ṣòfò ní ọmọ òfò ọmọ lérí ibú olófò ọmọ tí ó ṣe ètèpètèpè àwọn nínú àwọn sàǹdà burúkú. Nígbà tí bàbá mi ta lọ lọ́hùn ṣe ètò kan tí wọ́n sọ wípé ẹ̀yin muslim ẹ̀yin lẹ́kún wa ní ìwà jàgídíjàgan bó ṣe máa ń kóra wọn láti ilẹ̀. Àwọn muslim àwọn ilé kéwú ni wọ́n ti kọ́ àwọn ní ìwà jàgídíjàgan. Wọ́n ní kí bàbá yẹn mórí wá kó fọrùn lẹ̀ ṣé irọ́ ni. Gbogbo nǹkan ilé kéwú pátá gbogbo everything that has to do with Islam is war, wàhálà, ìjọ̀gbọ̀n, ìdààmú. Stay there o torí mo rẹ́rìn kò mẹ́rin pé kò wá síbí o. Gbogbo nǹkan tó wà nínú ẹ̀sìn Islam kò sí nǹkan kan tó jẹ́ bí peace níbẹ̀. Bí ìdààmú, bí wàhálà, bí ìpayín keke, bí ariwo, bí ìfìtínátì. Òun ló wà ńbẹ̀. So ṣe rí wípé a lè finú fẹ́dọ̀ pé àwọn ọmọ yìí ó níbi tó máa tí ó ṣọ èèyàn dé gan èèyàn gan ò ní lè ronú fúnra ẹ̀ náà. Ṣé for how many years of their life tí wọ́n ti fi torture wọn nítorí èdè elédè lẹ wá pé kọ́ máa wà báwo ló ṣe máa ń pe àwọn tó máa ń gbé ẹ̀sìn sórí tó bá fọ́ TV ò ní jẹun fóṣù kan. Kí ló ti ń porúkọ àwọn alákatakítí ẹ̀sìn. Ẹ jẹ́ ká máa bọ̀bọ̀. Ilé Ifẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn ò ní gbà fún ìṣúná wa kì í jà torí pé Ọ̀rúnmìlà kọ́ wa pé ká mọ́ jà ká mọ́ ta àwa yìí jà. Ìfẹsẹ̀ lẹ́sìn wa o. Ìfẹsẹ̀ máa lẹ́sìn wé. Ó lẹ́sìn tó dára. Ìwà rere, ìwà mímọ́, àtòhún tá lè ṣe. Ohun tí Ifá ní pé káwa máa ṣe hùwà iná. Lórí lájà tí kú bá dé, a máa jẹ́ kó ẹ̀ṣẹ̀ wa. Àwọn sáà muslim náà wá gbádùn lẹ́rí ogun kátà dáwò yìí. Sáà muslim lélẹ̀ yìí. Kí lẹ̀ ń sọ yìí? Àwọn náà gbádùn tó tọ́. Mọ́ bá nàbí ṣe wáyé ni ẹgbọ́ wọ́n ní ọmọ tó bá bẹ wọ́n lánàá bí ò bẹ ànábì wáyé ànábì ò wáyé wáyé Jésù. Mo ní kọ́dù ni àṣẹ wà tí wọ́n fẹ́ mú mi ni. Olúwa má wò wá ro Ilé Ifẹ̀ sí gbóná. Olúwa oko àtìtánì náà ń sọ yìí o.
Olúwa oko àtìtánì náà ń sọ yìí o jẹ́. Àwọn ọmọ àlè adúpẹ́ lọ́wọ́ yìí o torí ẹmọlé yìí bàjẹ́ ṣùgbọ́n ọmọ ọkọ ni wá àwọn ò ní balẹ̀ tiwa jẹ́ ogún wa ẹ̀tọ́ wa orí Ilé Ifẹ̀ orí irun wa ni bẹ́ẹ̀ ṣe bá ilé Iraq jẹ́ lè bá Ilé Ifẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe bá Mẹ̀dúgùrí jẹ́ lè bá Ilé Ifẹ̀ jẹ́ àwọn ò ní gbà fún ìṣúná wa kì í jà torí pé Ọ̀rúnmìlà kọ́ wa pé ká mọ́ jà ká mọ́ ta. fọ́nrán náà ni a ti fi etí gbọ́ tán yẹn ṣe rí wípé àwọn tá à ń sọ yìí pé wọ́n jẹ́ ẹlẹ́sìn àjòjì yìí ẹ má gbàgbé o ọmọ wa ló pọ̀ jù ń bẹ̀ tẹ́ bá rí mo sì ní wọn nínú ìdílé mi náà nídìílé tí mo ti wá ẹ ti gbàgbé pé mùsùlùmí ni wá ni nínú mùsùlùmí nínú Islam ni wọ́n bí mi sí nígbà tẹ́mi náà ń dàgbà ni mo lo brain mi a sì láwọn kan tí wọn ò dẹ̀ lè lo brain wọn. àbí bàbá mi Sunday Adébánjọ ẹ káàbọ̀ ẹ má bínú kí lẹ fẹ́ kí n sọ ńbẹ̀ yẹn ṣe mọ̀ pé àwọn tí wọ́n ṣe fọ́nrán ẹ̀sìn mùsùlùmí kì í ṣe ẹ̀sìn ìfọkànbalẹ̀ ẹ̀sìn jàgídíjàgan ni so ìpáǹlé ni bẹ́ẹ̀ ni bàbá mi Adébánjọ wọ́n ní òkú àṣetánì ṣe mọ̀ pé ẹni tó ń ṣe fídíò ẹni àwọn tó ń ṣe fọ́nrán tó wà nínú bóyá kùkù àbí inú ṣọ́ọ̀bù mi ìmọ̀ ibi tí wọ́n wà àwọn yẹn ló ń pariwo ẹ̀kọ́ àṣetánì nìyẹn bí tọpọlọ tí wọ́n mọ̀dé nìyẹn. mo wá fẹ́ yànnàná ọ̀rọ̀ kan lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí nǹkan tèmi ní ìsọ̀ọ̀sẹ̀ nìyẹn wípé ṣe ní nǹkan tó ṣẹlẹ̀ yìí I'm going to be frank when I'm saying it. I want to say it as it is. Bó ṣe rí nínú mi. Ó dùn mí wípé Ọ̀jájá Adéyẹyè ò sí nílé Ògúnwùsì. Tó bá jẹ́ wípé Ògúnwùsì Adéyẹyè ó wà nílé ni irú bí tí wọ́n ti ń lẹ òkò yẹn ó yẹ kóun náà bọ́ta. Àbí kó ṣe kòǹgẹ́ kó rìn sí déédéé àsìkò yẹn kí òkò ẹyàn kan nìkan mi nìkan forí kán fi òkò fọ́ orí ọba o kí òkò ẹyàn kan kó bá níbi bí òkò yẹn ni wọ́n ń pè ní brain resetting most of àwọn àgbàlagbà wa ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire ní ìdí. Bó ṣe rí nínú tèmi lèmi ń sọ yẹn ọmọ Yorùbá mi tó bá fẹ́ fi àbòsí torí àbòsí yìí kò jìnnà sí àwa ọmọ Káàárọ̀ Oòjíire ẹ lè pè mí ẹ ṣe máa pè mí lórúkọ ṣùgbọ́n bó ṣe rí nínú ọkàn torí tí ìṣẹ̀lẹ̀ kan ò bá ṣẹlẹ̀ ó dàbí èmi àti Gani Adams àgírí rí èmi ni mi ò agree pẹ̀lú Gani Adams bóyá òun ni ò agree pẹ̀lú mi I don't know because I said the truth nothing but your diluted truth and I don't bloody care how he feels about it or how any other person feels about it my truth is my truth. Now bí ó ṣe rí ní ọkàn mi ni wípé ọ̀rọ̀ Gani Adams I think I will agree with him on this ó máa ń sọ wípé tí ìyà yẹn ò bá kárí ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire ò ní dìde so wọ́n wò wípé ọ̀nà wo ni ìyà yẹn máa fi kárí lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí nìsín tí òkò ẹyàn kan tó bá ba Adéyẹyè ní àárín ọpọlọ orí ìyẹn ni wọ́n ń pè ní brain reset ṣe rí bó ṣe ń lẹ òkò yẹn tó ní weight bí ìgbà téèyàn bá lẹ nǹkan mọ́ nǹkan àfi pì
tó sàn níwájú orí gbogbo neurons àbí neuron àbí èwo ló ń pè gbogbo àwọn iṣan tó pass láti ọpọlọ dé gbogbo ríkèríkè ara a sọ fún pé there's something I'm doing that is not right. That is called brain reset. So inú mi ò bá dùn kó jẹ́ gbà tí Ọ̀jájá wà nílé àbí ìgbà tó bọ́lẹ̀ nínú mọ́tò tó rò pé kóun máa wọnú ilé lọ wọ́n fún baba látẹ̀yìn tó bá láwùjẹ àbí tó bá lọ́gọ àwọn òkú kan wà eléyìí ò ń sọ̀rọ̀ wípé èèyàn rí ọba fín tí ò bá kí ń ṣe wípé ọba fúnra ẹ̀ ti ríra ìfín kí lọ́ba ń lọ ṣe nínú ṣọ́ọ̀ṣì gbogbo patí tí wọ́n bá pè Ọ̀jájá máa lọ bẹ́ẹ̀ mi ṣe ti bú Ọ̀jájá látàyè wánì lórí social media yìí tí n bá ní owó tó tówó lé ní gbẹmú ní bá sọ pé Adéyẹyè kí ló ń ṣe báwa ni ó dẹ̀ máa ṣe bí alára mo fẹ́ ṣe patí lọ́la náà mo fẹ́ ṣe birthday mi bóyá ní November tí mo fẹ́ ṣe birthday November 29 yìí ìwọ náà máa bọ̀ mo fẹ́ invite ẹ̀ Adéyẹyè máa wá lọ́jọ́ kù má jẹ́ kájà á wá láti inú ààfin owó ló ń jẹ́ bẹ́ẹ̀ ibi tó wó bá wà ládéyẹyè ń pa sí nobody is blaming him for that. Ó fi hàn wípé ó fẹ́ràn owó ju anything lọ nítorí ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ṣe máa ń wá ipò. Bàbá mi Adébánjọ November 20 nìyí á jẹ́ pé sájì lẹ́yìn náà àwa Sagittarius a máa ń láìkì òtítọ́ ọ̀rọ̀ àkì ń pọ́ jẹ̀bẹ̀ lábìkísà àmọ́ bó ṣe ń pọ́n irọ́ léwé. Ẹ ṣeun nǹkan tí wọ́n ń ṣe yẹn wọn lè dánwò ní ayé ọba Síjú Adé o kò possible àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n Ọ̀jájá wọ́n ní kí má máa pè lọ́jàjá mọ́ pé síìtì yẹn ni wọ́n ààrẹ Kúrúnmí dẹ̀ ti sọ pé síìtì ọ́fíìsì àwọn kàwé ní tiwọn kò yẹ ká máa bú síìtì ààrẹ ọ̀nà kakanfò ká má máa bú ká bú pẹ́sìn tó wà ń bẹ̀ Adéyẹyè fúnra ẹ̀. Àwọn gbọ̀ngbọ̀n kò ṣẹjọ́ wà. O ti domílẹ̀ pàtẹ́wọ́ fúnra ẹ̀ wàá rí nǹkan tí màá fojú ẹ̀ kan wàá rí máa ṣe bó ṣe wọ̀n. Wọ́n ti sọ pé síìtì yẹn kò ní nǹkan kan ṣe ọ́fíìsì yẹn kò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn tó jókòó sí díẹ̀ àwọn tó wà lórí ẹ̀. Tá bá wá porí ajá bá ṣe máa porí ìkòkò tá bá ṣe ní porí ìkòkò tá fi ṣe é mọ kò tí ì yé mi. Bàbá mi mo mọ̀ ẹ mọ̀ pé ìgbà tí mo ti sọ rí wípé Adéyẹyè kọ́ ni ọba tó wà lórí àpèrè ṣùgbọ́n orí síìtì yẹn náà la máa pọ́n jókòó lé àbá la ṣe máa pè báyìí a ti mọ̀ pé Adéyẹyè kọ́ ló yẹ nípò àwọn kan ní kì í ṣe òun ló yẹ nípò wá yọ ń bẹ̀ ní tí ó yọ ó padà yọ ikú ní gbaṣọ lára ọmọ ọdún mélòó la Adéyẹyè mo ti ní kọ́ba ó kú mo ti ṣe júra mi lọ ó mà ṣe àwọn kan máa rí ikú ńgbà míì máa ń sẹ́ẹ̀tì nǹkan tí ò bá dáa ó máa ń rìsẹ́ẹ̀tì àwọn nǹkan tó bá kù díẹ̀ káàtó ikú máa ń ṣe àtúnṣe ni ikú ò kì í ba nǹkan jẹ́ tẹ bá dẹ̀ ń rò wípé nítorí pé mò ń sọ pé káwọn kan kú nílẹ̀ káàárọ̀ jẹ́ wá rò pé mo máa kú mi ò tí ì ṣe tán mo sì máa kú bọ̀ kò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí don't worry ikú tèmi ò gbọdọ̀ jẹ́ bàràrà
ṣé báwo lọ ṣe máa ń pè bàbàrà àbí bàbàrà fún yín kì í ṣe lọ́wọ́ yìí ni mo máa kú bọ̀ mo sì máa kú ikú ò dẹ̀ bẹ̀ mí lẹ́rù ẹ̀yin ni ikú máa ń bà lẹ́rù torí mi ò mọ̀ nǹkan tó dùn ràn nínú ayé ọ̀hún náà tẹ wà kókó mọ́ tẹ dolúkú ohun kókó tẹ wà mọ́ra bíi kínní torí mi ò rí nǹkan tó wà nínú ayé yìí náà. ẹ má jẹ́ àti lọ síbẹ̀ yẹn bàbá mi Adébánjọ ẹ má ti jà lọ bẹ̀ yẹn ẹ má jẹ́ ká tí ì lọ gbogbo bíbẹ̀ yẹn ẹ fọkàn yín balẹ̀ ṣé gèbá àdáyá ó wà lọ́wọ́ mi tí mo fẹ́ ṣe mi ò tí ì ṣe ètò rí mò ń fáìlì ẹnu mi àwọn máa ń fáìlì ọ̀bẹ wọ́n dẹ̀ máa ń fáìlì àdá bó ṣe ń fáìlì ọ̀bẹ àti àdá ni mo ṣe ń fáìlì ẹnu mi dèrú àwọn ètò bẹ́ẹ̀ ẹ má tí ì jẹ́ á lọ gbogbo bíbẹ̀ yẹn ẹ jẹ́ á fi sẹ́gbẹ̀ẹ́ kan. ni wọ́n ṣe ń rí fín wọ́n ti mọ̀ pé kì í ṣe original ọba búlú bala blue tó máa bọ́ sórí orí ayélujára tó máa sọ̀rọ̀ Jésù tó máa pàtàn wa mọ́ ti Ísírẹ́lì tó máa pàtàn wa mọ́ ti mùsùlùmí kò jẹ́ mi bí ọ̀rọ̀ tó ń lọ ní ìsàsìn I don't understand ó dẹ̀ pé òyìnbó táwọn èèyàn tún sọ I don't understand òun ló ń trend ní ìsìn ṣùgbọ́n ká má wàá lọ sí gbogbo bíbẹ̀ yẹn bàbá mi ṣe fẹ́ gbọ́ pé àní ní pírọ́blẹ̀mù nítorí ẹ̀sìn àjòjì ní ilẹ̀ káàárọ̀ òjìrè irọ́ lẹ́kọ́ o mi ò mọ bá ṣe fẹ́ ṣe ṣùgbọ́n ilẹ̀ káàárọ̀ òjìrè ẹ gbàgbé bó ṣe ń lọ a máa gbà ṣé òun pé mi ń sọ mo tún sọ àná ni mo ń wo àwọn ètò tí mo ti ṣe kọjá sẹ́yìn ó ti pẹ́ tí mo ti ń sọ pé a máa gba ilẹ̀ káàárọ̀ òjì a máa gba ilẹ̀ káàárọ̀ òjì a máa gba ilẹ̀ káàárọ̀ òjì a máa gba gbogbo ìgbà tí mo dẹ̀ ti máa ń sọ yìí ṣé má parọ́ tàn yìí kò tí ì dá mi lójú tó bó ṣe dá mi lójú báyìí gbogbo ìgbà tí mo máa ń sọ pé a máa gba ilẹ̀ káàárọ̀ òjìrè màá lọ wá old video mi yẹn màá kọ́ tiẹ̀ màá paste fún yín gbogbo ìgbà yẹn kò tí ì dá mi lójú èmi náà ń fi ọkàn kan gbé ni èmi náà ń fi ìgbàgbọ́ àwọn ìgbàrúmọlẹ̀ ìgbàgbọ́ ifá ni mo fi ń gbé ṣùgbọ́n kò dá mi lójú tó bó ṣe dá mi lójú tó nísìn nígbà náà wọ́n bá jí mi láàrin òru màá pé a máa gba ilẹ̀ káàárọ̀ òjìrè àní pẹ́ gbà á gbangba wa dẹkùn kedere á wá bẹ̀ wò ó dùn mí o wípé òkò yẹn tó bá ń pé kò tiẹ̀ bá Adéyẹyè àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n bí àbí ìyàwó Adéyẹyè kan máa kàn kọjá ń bẹ̀ kọ́kọ́ orí ayaba ò bá wú kọ̀ǹtọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí tó bá yá wọn á ní ká má sọ̀rọ̀ àwọn àgbààgbà kọ̀ọ̀kan lẹ̀ káàárọ̀ òjìrì àwọn náà lọ tí wàá débi tá a dé yìí kọ́rọ̀ má pọ̀ jù mi ò rí sọ jù báyìí lọ ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi ẹ má gbàgbé o orúkọ tèmi ò yí padà orúkọ mi ni Òṣàtọ́lá Abímbọ́lá. Bàbá mi Adébánjọ ẹjẹ abadé mo ń bọ̀ mo máa mú ètò yìí wá sí òpin
ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi mo nífẹ̀ẹ́ gbogbo yín o tó bá di lọ́la ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ wa ní agbo ìṣẹ̀ṣe lágbo ìṣẹ̀ṣe gbogbo àwọn àtúnṣe tó bá kù díẹ̀díẹ̀ ká máa túnṣe nínú ìṣẹ̀ṣe mo gbé ìgbìmọ̀ kan kalẹ̀ ìgbìmọ̀ àtúnṣe nínú ìṣẹ̀ṣe má dẹ̀ ní group fún ẹ̀yin tí ẹ bá nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe tẹ́ dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ ìgbìmọ̀ àtúnṣe group ìgbìmọ̀ àtúnṣe nínú ìṣẹ̀ṣe group bóyá kì í ṣe babaláwo o kì í ṣe olórìṣà o kì í ṣe oníṣègùn o kì í ṣe oléwé ọmọ kàn fẹ́ darapọ̀ mọ́ group yẹn láti máa bá wa ṣe àtúnṣe kankan nínú ìṣẹ̀ṣe gbogbo nǹkan tí group yẹn bá wà fún màá jẹ́ kẹ́ mọ̀ kàn sí mi lábẹ́ aṣọ kí a bá yín sọ̀rọ̀ ìgbàgbọ́ yín bó ṣe kúnjú òṣùwọ̀n tó nínú ìṣẹ̀ṣe ìgbà yẹn náà la lè ṣe àṣepapọ̀ tí kò ní sí ọ̀wọ̀ọ̀wù kò sí pé mo gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe lóòótọ́ mùsùlùmí ni mí mo kàn gbàgbọ́ díẹ̀ tó bá yá ní ìṣẹ̀ bá wọlé ní ìṣẹ̀ bá yẹn lè máa sọ pé ìṣẹ̀ṣe ẹ máa sọ̀rọ̀ nípa mùsùlùmí ẹ máa sọ̀rọ̀ pé mi ò fẹ́ àwọn tá máa jọ antagonize ara wa àwọn tájọ mi ò ní pé mo dá complaint platform lẹ̀ o mi ò ní pé mo dá platform tájọ máa tutọ́ síra wa lójú lẹ̀ o ẹni bí àrùn ni mo ní kó ráhùn he o tẹ́ bá nífẹ̀ẹ́ sí kàn sí mi lẹ́yìn ẹ̀yin tẹ́ bá jẹ́ babaláwo tẹ́ nífẹ̀ẹ́ mi pẹ̀lú òtítọ́ díẹ̀ tí mo sọ tẹ́ sọ pé ẹnu mi mú jù ẹ lè pè mí tẹ́ bá nífẹ̀ẹ́ sí màá pè màá mọ bí bá ṣe máa ṣe torí àwọn babaláwo yẹn àtàwọn olórìṣà àwọn ẹ̀yin ìyá wa àti bàbá wa nínú ìṣẹ̀ṣe ó ní ìgbésẹ̀ tá a máa gbé kó tó di pé ẹ darapọ̀ mọ́ wa tó ti yé yín ẹ̀yin tó dẹ̀ jẹ́ wípé bí tèmi báyìí tí mi ò mọ̀ kankan nínú ìṣẹ̀ṣe àdúpẹ́ lọ́wọ́ ọgbàrúmọlẹ̀ bàbá mi Adébánjọ ẹ̀yin tó ń pé bí tèmi báyìí tẹ́ ẹ̀ nójú mi jù má jà gọ́tà lọ tí ẹ̀ kì í ṣe babaláwo ẹ̀ ń ṣe olórìṣà ẹ̀ ń ṣe oníṣègùn ẹ̀ ṣe eléwé ọmọ ẹ̀ ń ṣe jagunjagun ẹ̀ kì í ṣe ọlọ́dẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹkàn nífẹ̀ẹ́ sí ìṣẹ̀ṣe tí ẹ̀ dẹ̀ ní bá wa máa jiyàn ẹ lè kàn sí mi lẹ́yìn ètò kí n fi yín sínú group yẹn new group ni kódà mo ṣe máa ṣí ni àti ní ìgbìmọ̀ ńlẹ̀ a ṣe máa ṣí group yẹn ta lè máa ṣe meeting lóòrèkóòrè láti máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan tó wà nínú ìṣẹ̀ṣe tí ò tẹ́ ara lọ́rùn tá a fẹ́ àtúnṣe sí láàrin àwọn bàbá wa àtàwọn ìyá wa Olódùmarè fún wa ṣe gúrùpù tí mo fẹ́ sílẹ̀ nìyẹn mi ò sọ̀rọ̀ nǹkan míì níbẹ̀ o nǹkan tí mo fẹ́ sílẹ̀ nìyẹn o tẹ́ bá débẹ̀ lè máa rí bá ṣe ń ṣe o ẹ ṣeun orúkọ tèmi ò yí padà orúkọ mi ni Òṣàtọ́lá Abímbọ́lá àwọn wọn ní ìlú Ìfẹ́ràn ó dìgbà. Yes, my love. Of course, I finished. You did not clean the water.
níbi tí wọ́n ti ń bá ọmọ kékeré tí wọ́n ò bá ọba àgbàlagbà wọ́n wá ṣohun gbogbo ìkan wọn ò lójú wọ́n wá gbogbo aláwo lọ wọ́n wá ń sọ fún wọn wípé wọ́n ti gbàgbé àwọn ìṣẹ̀ṣe wọn ni wọ́n ní bọ́dọ̀ bá gbàgbé orísun irú odò bẹ́ẹ̀ wọn kì í pẹ́gbẹ́ èèyàn tó wọ́n gbàgbé ìpilẹ̀ṣẹ̀ irú wọn ní parun gbogbo ẹ̀dá ayé pátápátá ẹ jẹ́ ká padà sí ìṣẹ̀ṣe torí ìṣẹ̀ṣe máa làgbà ìwọ tí wọ́n bí nílé eléégún ìwọ tí wọ́n bí nílé olóró tàbí wọ́n bí ọ nílé ọlọ́ya ìdílé oníṣàngó ni ẹ́ tàbí ilé ọlọ́bàtálá ìbá àjogún ni wọ́n ń bọ nírántí ẹ gbogbo òrìṣà pátápátá ṣé bí nínú ìṣẹ̀ṣe àwọn baba ńlá wa ni èmi bá níyọ̀ ṣé àwòkọ́ ń forí ṣe kìlọ̀ pé ẹ má jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe àwọn baba ńlá wa ìṣẹ̀ṣe máa lágbà o ìṣẹ̀ṣe máa lágbà ìṣẹ̀ṣe máa lágbà o ìṣẹ̀ṣe máa lágbà òun abínibí òun níṣẹ̀ṣe o ìṣẹ̀ṣe máa lágbà o ìṣẹ̀ṣe máa lágbà o ìṣẹ̀ṣe máa lágbà ìṣẹ̀ṣe máa lágbà o ìṣẹ̀ṣe máa lágbà òun abínibí òun níṣẹ̀ṣe o ìṣẹ̀ṣe máa lágbà o ìṣẹ̀ṣe máa lágbà o ìṣẹ̀ṣe máa lágbà ìṣẹ̀ṣe máa lágbà o ìṣẹ̀ṣe máa lágbà òun abínibí òun níṣẹ̀ṣe o ìṣẹ̀ṣe máa lágbà o ìṣẹ̀ṣe máa lágbà o ìṣẹ̀ṣe máa lágbà ìṣẹ̀ṣe máa lágbà o ìṣẹ̀ṣe máa lágbà òun abínibí òun níṣẹ̀ṣe o ìṣẹ̀ṣe máa lágbà o tiwantiwa tiwantiwa ẹ jẹ́ ká gbé lárugẹ ìṣẹ̀ṣe máa ní tiwa tiwantiwa tiwantiwa ẹ jẹ́ ká gbé lárugẹ ìṣẹ̀ṣe máa ní tiwa tiwantiwa tiwantiwa ẹ jẹ́ ká gbé lárugẹ ìṣẹ̀ṣe máa ní tiwa tiwantiwa tiwantiwa ẹ jẹ́ ká gbé lárugẹ ìṣẹ̀ṣe máa ní tiwa. ohun àbí wọn bí kì í wù wọn tẹ́ni ẹlẹ́ni ní yá wọn lára àdìbá fún ọ̀dẹ̀rẹ̀ tí ṣalábàárìn ẹja nínú ibú omi òrìṣà tọ́lá Bímbọ́lá ọmọ wọn ní pẹ̀rù rẹ mọ́ ọmọ àmọ́ròrò bí ìlẹ̀kẹ̀ ọmọ olóòwò ẹ̀dìkí ìjì lásà òkú òun ló ń sọ fún gbogbo wa wípé ẹ jẹ́ ká padà sí ilé ká padà sí ìṣẹ̀ṣe àwọn baba ńlá wa tiwantiwa tiwantiwa.